kú dédé àsìkò yìí àkókò lè dá yóò dára fún wa láṣẹ lẹ́dùn àmì ìròyìn fẹ́lifẹ́li ló dé tí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹrìnlá nínú oṣù kejìlá ọdún 2023 Fúnmi Adénúgà ní oníròyìn síwájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní bàbá àwọn tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọdún 2024 síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó níbi tá a ti rí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba rẹ̀ tí wọ́n ti kọ́wọ́rìn pẹ̀lú gómìnà Sanwó-Olú lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún èyí tó wà ní Aláùsá Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó nínú ètò ìṣúná owó ọ̀hún èyí tí gómìnà Sanwó-Olú tó bẹ̀rẹ̀ sí ní tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ kalẹ̀ níwájú àwọn aṣòfin náà. Lákòótán gbogbo àbá lòfin ètò ìṣúná owó ọdún 2024 owó tí wọn yóò lò fún ìtẹ̀síwájú ìdàgbàsókè àti ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó fún ọdún 2024 gbogbo rẹ̀ ló jẹ́ 2.26 trillion naira eléyìí tí wọ́n pè ní mímú ìlérí àti ìrètí òpè wá sí ìmúṣẹ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lọ́dún tó kọjá nínú ètò ìṣúná owó èyí tó tẹ́ pẹpẹ rẹ̀ tí wọ́n lò fún ọdún 2023 èyí tó ń tẹnu gbogbo yìí ní owó ọ̀hún tó 1.6 trillion naira ṣùgbọ́n ti ọdún yìí ló jẹ́ 2.246 trillion naira èyí tí wọ́n ní ọdún 2024 yóò dùn yóò lárinrin fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lásìkò èyí tí Sanwó-Olú èyí tó ń tẹ́ pẹpẹ ètò ìṣúná owó ọ̀hún ìlórawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ kí wọ́n sì kún fún àdúrà nítorí wípé àdúrà òun ló lè jẹ́ kí ohun gbogbo kó tètè yá kánmọ́nkóbò láti wá sí ìmúṣẹ. Ní báyìí gbogbo ọ̀rọ̀ òun ló ti bẹ̀rẹ̀ sí ní wá sí pẹ̀lẹ́kùtù tí eku ti ń ké bí eku tí ẹyẹ náà sì ti ń ké bí ẹyẹ níbi tá a ti ń gbóhùn ọmọ ènìyàn tó ti ń fọhùn jáde dáadáa báyìí ní ìpínlẹ̀ Ondo lórí ìgbésẹ̀ eléyìí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu tó gbé ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú bí bàbá àwọn ṣe sọ wípé àwọn fẹ́ kí àlàáfíà ó jọba wò ní ìpínlẹ̀ Ondo kí ohun gbogbo kó sì máa lọ bí a ti kọ̀wé rẹ̀ ní mẹ̀lọmẹ̀lọ o. Báyìí ni ọ̀rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní rú ewé eléyìí tó tutù tó sì dára tí ìtànná ògo ìjọba ìpínlẹ̀ Ondo tó ti bẹ̀rẹ̀ sí ní tàn yìnrìnyìnrìn o. Ìhàdélé gómìnà ọ̀hún tó jẹ́ igbákejì gómìnà Lucky Ayédàtiwà òun ló ti gba ipò adélé gómìnà báyìí ní ìpínlẹ̀ Ondo tó sì ti bẹ̀rẹ̀ sí ní tukọ̀ náà lánàá ti ṣe ọjọ́ 13 nínú oṣù kejìlá ọdún yìí ní ọ̀gbẹ́ni Lucky Oríbísàn Ayédàtiwà òun ló bọ́ sí ipò adélé gómìnà ní ìpínlẹ̀ Ondo ní ìgbà tí gómìnà Rotimi Akeredolu tí bàbá òun náà yóò tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Germany láti lọ rí tọ́jú ara rẹ̀ eléyìí tí ò mókun dáadáa láti bí oṣù mélòó sí ẹ̀yìn báyìí. Wọ̀nyí ni ọ̀rọ̀ èyí tó jáde ní ìgbà tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo eyín Right Honourable Ọládìjí eléyìí tó ń kéde rẹ̀ fún àwọn akọ̀ròyìn níbi tó ti ń sọ wípé gbogbo ètò ìlànà eléyìí tó wà lábẹ́ òfin òun ni wọ́n ti gbà tí wọ́n sì ti tò báyìí tí ohun gbogbo tó sì ti ń lọ bí a ti kọ̀wé rẹ̀ ní dáadáa o. Ó ní òun ní ayọ̀ àti ìdùnnú láti sọ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ondo wípé ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà tó jẹ́ igbákejì sí gómìnà Rotimi Akeredolu ni ó ti bọ́ sórí ipò gẹ́gẹ́ bí adélé gómìnà ní ìpínlẹ̀ Ondo báyìí ní ìgbà tí Rotimi Akeredolu ti ṣe gómìnà wọn tí bàbá òun yóò lọ rè tọ́jú ara rẹ̀ lókè òkun torí pé ìlera báyìí ló gbọ́rọ̀. Ọládìjí ti ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ondo láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú adélé gómìnà ọ̀hún kéètò ìṣèjọba ètò ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ náà kó lè kẹsẹ̀ járe.
látàrí ìṣẹ̀lẹ̀ ìdígunjalè èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lánàá, ẹni tó jẹ́ alámòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì eyín CP Ògúndáre ló ti sọ̀rọ̀ wípé gbogbo àwọn oníṣẹ́ ibi adigunjalè ọ̀hún èyí tí wọ́n ja àwọn ilé ìfowópamọ́ méjì kan èyí tó ń bẹ ní Ìkẹ́rẹ́ Èkìtì ní olè lánàá ti ṣọjọ́ Wednesday lọ́wọ́ ìrọ̀lẹ́ àná ní nǹkan bíi aago 4:30. Gbogbo wọn pátá ò ní wọn yóò rí dájú wípé wọ́n fi ọwọ́ òfin mú wọn, wọ́n sì wọ́ wọn túrútú bí ewúrẹ́ tí wọ́n fẹ́ fi ṣe àsùn wá síwájú òfin láti fìyà jẹ wọ́n lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ. Alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì CP Ògúndáre ń ló fi ọ̀rọ̀ ọ̀hún léde o sórí ìkànnì ayélujára X rẹ̀ èyí tí wọ́n pè ní Twitter tẹ́lẹ̀ ti ṣe abẹ́yẹfò bí àṣá. ń ló ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún tó ṣẹlẹ̀ jẹ́ ohun tó bani lọ́kàn jọjọ o nítorí pé nínú ìṣẹ̀lẹ̀ náà àwọn adigunjalè ọ̀hún wọ́n ṣekú pa àwọn ènìyàn láwọn ilé ìfowópamọ́ èyí tí wọ́n ti digunjalè, bẹ́ẹ̀ sì ni wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ tí wọ́n sì ṣe àwọn ènìyàn léṣe nínú iṣẹ́ ibi náà. Ó wá bá àwọn ẹbí olóògbé tó pàdánù ẹni wọn sínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún kẹ́dùn wípé Ọlọ́run yóò gbòòrò ìtura sí ojú àwọn mẹ̀lẹ́bí náà, yóò sì fi ọ̀run kẹ́ àwọn ènìyàn èyí tó jọ́lọ́run bá nípè. Ó wá gbà wọ́n lámọ̀ràn wípé kí wọ́n má bàa kàn jẹ́ o, kí wọ́n ní lọ́kàn wípé gbogbo nǹkan ló ti wà lábẹ́ ìlànà, bẹ́ẹ̀ sì ni ohun gbogbo tó bá ṣẹlẹ̀ ni Ọlọ́run bá mi mọ̀ sí. Ó wá fi kún un wípé òun fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì lójú o, láìpẹ́ láìjìnà ó ní ọwọ́ òfin yóò tẹ àwọn adigunjalè ọ̀hún tí wọn yóò sì wọ́ wọn wá síwájú òfin lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ ni yóò sì ṣe ìdájọ́ wọn. Ṣé ká máa gbà ládùúrà wípé ohun tí ó bá mu ní jẹ kò ní ṣekú pani, ohun tí ó sì ṣekú pani kò ní mu ní jẹ ni o. Àdúrà ńlá tí ènìyàn gbọ́dọ̀ máa ṣe àmì sí ní gbogbo ìgbà, àti wípé a ò ní gbẹni tí ó kó bá wa sínú ilé. Ayálégbé kan rèé èyí tí wọ́n gbà sí ilé ní ọjọ́ 7 nínú oṣù kejìlá ọdún tí a wà yìí, tó sì mú ọ̀kan nínú àwọn ọmọ ayálégbé rẹ̀ àti ọ̀kan nínú àwọn ọmọ ẹni tó gbé ilé fún tí í ṣe láńlọ́ọ̀dù rẹ̀ ló mú wọn tó jí wọn gbé lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá ẹ̀ tó ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn nínú ọ̀sẹ̀ tá a wà yìí wípé ìṣẹ̀lẹ̀ láabi kan ló ṣẹlẹ̀ ní agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, wípé bàbá kan eléyìí tó gbélé fún ayálégbé rẹ̀ obìnrin tuntun tí wọ́n ṣẹ̀ gbà sílé èyí tó kó wọ inú ilé ọ̀hún ní ọjọ́ 7 oṣù kejìlá ọdún tí a wà yìí. Ní ìgbà tí ó fi di ọjọ́ 11 oṣù kejìlá ọdún yìí bákan náà ni wọ́n ní ọ̀kan nínú àwọn tí wọ́n jọ jẹ́ ayálégbé àti ọ̀kan ọkùnrin nínú ọmọ láńlọ́ọ̀dù èyí tó gbélé fún arábìnrin àjèjì ọ̀hún ló dédé di àwátì ní ìgbà tí wọn ò rí ẹni tuntun ọ̀hún tí wọ́n gbé ilé fún arábìnrin ọ̀hún tí wọ́n ṣẹ̀ gbé ilé fún o. Wọ́n ní òun ló kó àwọn ọmọ méjèèjì tó jí wọn kó lọ báyìí títí di wákàtí èyí tí ìròyìn fi ń jáde sọ́wọ́ àwọn akọ̀ròyìn. Ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó ibi tí arábìnrin ọ̀hún tó kó àwọn ọmọ méjèèjì tó kó wọn lọ báyìí, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni àwọn náà ti bọ́ sí ìgboro láti wá àti láti rí wípé wọ́n fi ọwọ́ òfin mú arábìnrin ọ̀hún níbikíbi tí wọ́n bá ti kófìrí rẹ̀, nítorí wípé orí ìfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ó jẹ́ ohun tó burú jáì láwùjọ. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 8:30 ọjọ́ 11 nínú oṣù kejìlá ọdún tí a wà yìí tí í ṣe ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí. Ní báyìí wọ́n ní ìwádìí ti ń lọ láti lè mọ pàtó ibi tí arábìnrin ọ̀hún tó lọ pẹ̀lú àwọn ọmọ méjì ọ̀hún tó jí kó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin tàkasùfé ọmọ ilẹ̀ yìí Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable, ọmọ ìjọba ìdààmú àdúgbò Ìgbèrè ilẹ̀ Áfíríkà ìmà ló ti ké gbàjarè síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n fi àdúrà ràn òun lọ́wọ́ o, wípé lọ́wọ́ báyìí ara òun ò lé kókó, òjòjò ṣògùn ara ọ̀tá ò lé o. Habib Òkìkíọlá tá a mọ̀ sí Portable òun ló fi ọ̀rọ̀ òun léde lórí ìkànnì ayélujára rẹ̀ pẹ̀lú bó ṣe sọ wípé òun wà nílé ìwòsàn níbi tóun ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ó ní lọ́wọ́ o, òun nílò àdúrà àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ òun jákèjádò àgbáńlá ayé. Bẹ́ẹ̀ bá sì gbàgbé,
Portable ló ṣẹ̀dárí padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè United Kingdom UK nínú eré kan àti àwọn ìgbádùn eléyìí tó lọ fún láti ìgbà tó ti darí dé náà. Ó ní ara wọn ò le koko, bẹ́ẹ̀ sì ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìlera báyìí ń lògùn ọrọ̀. Ó ní ìdí rèé tóun ṣe gba ilé ìwòsàn lọ. Ó ní lọ́wọ́ báyìí òun bẹ nílé ìwòsàn níbi tí wọ́n ti ń fún òun ní ìtọ́jú èyí tó péye. Ó ní pẹ̀lú rẹ̀ náà Ọlọ́run ọba ló ní àlàáfíà ló lè fúnyàn lálàáfíà. Ó ní kí wọ́n bá ń tọrọ àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run kí ara òun kó lè dá pépé o, kóun sì lè padà sílé òun láyọ̀ àti àlàáfíà láti lọ darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí òun gẹ́gẹ́ bí Portable bó ṣe fi ọ̀rọ̀ òun léde. So ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní pé ìpéjú báyìí là láàfilà, bó bá ti ń kọjá bẹ̀ yóò máa di baba ṣé ò sí nǹkan. Títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti bá àtúrò ìmí ìpàdé látòrí ìkànnì ayélujára yìí, ìròyìn Feli-feli TV. Ẹ máa darapọ̀ mọ́ wa lórí YouTube, ẹ subscribe, ẹ share, kẹ̀sì like. Bákan náà lórí Facebook wa, ẹ follow wa, ẹ like, kẹ̀sì ní kọ́mẹ̀ntì yín, kẹ̀sì bẹ̀ kẹ̀sì share rẹ̀ dáadáa. Ọlọ́run yóò pèrè ayọ̀ ọdún tuntun, yóò pèrè kò wá láṣẹ lédùá. Fúnmi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Títí dojúmọ́ ọ̀la òun, ire àti àánú Ọlọ́run ọba kò ní fi wálẹ̀ o. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.